Iyanu. Oh, Papa. Báwo ni? Dada ni. Báwo ni ilé ẹ̀kọ́ lẹ́nu? Dada ni. Kí ló sọ pé o ṣe lẹ́nu? Kí ló olùkọ́ ẹ̀ sọ? Wọ́n ti sọ pé wọ́n ti ṣe dada. Wọ́n ti ṣe dada. Báwo ló ṣe máa sọ? Wọ́n ti ṣe dada ní ilé ẹ̀kọ́. Olùkọ́ ẹ̀ sọ pé? Ó kọ́ mi ó pé wọ́n ti ṣe dada. Ó sọ pé o ti ṣe dáadáa? Ẹni. Ó yá kẹ́sẹ̀ sílẹ̀. Wow. Kí ni tó bá ti délé? Kí ni o ṣe lẹ́nu? Kí ló ṣe nílé ẹ̀kọ́? A ti jẹun. A ti jẹun. Ẹ ti jẹun? Ẹni. Kí lẹ tún ṣe? A ti ṣeré tán. Jẹun wo sọ̀rọ̀ sókè dáadáa. A ti ṣeré tán. Ẹ ti ṣeré tán? Pẹ̀lú Ta ló bá ṣeré? ọwọ́ mi. Ọwọ́ mi. Ìwọ àtọ̀rẹ́ ẹ lẹ ṣeré? Ẹni. Báwo lè ṣe máa sọ? Ọwọ́ mi àti èmi kò ti ṣeré tán. Ẹ ti ṣeré papọ̀? Ẹni. Wow. Bóyá kí ló máa ṣe tó bá ti délé? Ẹ̀wà. Ẹ̀wà. Gbómi mi. Bóyá gbómi mi. Kí ló sọ? Ẹ̀wà. Báwo ló ṣe máa sọ? Mo fẹ́ ṣe ẹ̀wà. Ó fẹ́ ṣe ẹ̀wà. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe máa sè é?